Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aki Ọlọ́run aki anabi Muhammad sallallahu alaihi wasallam àti kí o gbẹ̀yin fans wa pátá. Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala kò ní fin lele yóò bá dúró tin. Gbogbo àfáà àgbáyé akin yo Ọlọ́run ní fin lele. Ẹ gbàgbé láti máa bá share àwọn programs wa pàápàá jùlọ lórí YouTube channel wa Alfa Jeje Agba TV. Ẹ lọ síbẹ̀ kẹ́ click subscribe kẹ́ tún máa bá wa gbogbo àwọn ọ̀rọ̀ náà bá ti nbembe. Ramadan tí ń bọ̀ wá Ọlọ́run jọ̀ọ́ bá láyé kó bá láyé wa kó la àwọn ẹni Ọlọ́run la hawla wala quwwata illa billahi alil azim. Ramadan àwẹ̀ ṣùgbọ́n ìṣe àwẹ̀ gangan ló kọ oṣù yìí o àmọ́ kò yíya nínú oṣù ojú ọ̀run 12 láti Muharram títí dé Sulhijja eléyìí tó jẹ́ oṣù kẹsàn-án bẹ́ẹ̀ ó ní Ramadan. Àwọn oṣù míì wà náà tá a fi ń gbàwẹ̀ o bíi Rajab oṣù àwẹ̀ ni, Saban oṣù àwẹ̀ ni, ṣùgbọ́n bí Rajab ṣe jẹ́ oṣù àwẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí Saban jẹ́ oṣù àwẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà Ramadan jẹ́ oṣù àwẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àtọ̀dọ̀ Ọlọ́run ọba. Pàtàkì mọ́ pọ̀ fún Ramadan ó pọ̀ fún wa. Ìdí ni gbogbo tírà Ọlọ́run tó sọ̀kalẹ̀ pátápátá inú Ramadan ló ti sọ̀kalẹ̀. Bẹ̀rẹ̀ látòrí Sufi tọ́lọ́run fún Ànábì wa Ibrahim alayhi salatu wa salam ọjọ́ àkọ́kọ́ Ramadan ló sọ̀kalẹ̀. Tàwọ́rẹ́dà tọ́lọ́run fún Ànábì wa Musa alayhi salatu wa salam ọjọ́ kẹfà Ramadan ó ló sọ̀kalẹ̀. Saburat ti Daud tọ́lọ́run fún Ànábì Daud alayhi salatu wa salam ọjọ́ 12 oṣù Ramadan lọ́lọ́run sọ̀kalẹ̀. Subhanallah. Ẹ wo Injil tá a mọ̀ sí Bible gbà tí Ramadan pé 18 lọ́lọ́run ní kó sọ̀kalẹ̀. Alukuran tó jẹ́ ìwé ayérayé ìwé tó yẹ pé ó ju gbogbo ìwé lọ. Ẹ wo bórí bá ń fọ́ wa Alukuran là á ké sí, bínú bá ń run wa Alukuran là á ké sí, bọ́rọ̀ èèyàn bá dàrú á tó lọ ké pa Alukuran. Ìwé ayé tá n ká àlè ké pé o kórè mọ́ fún ẹ̀kẹ́ sọ pé ya ẹ bá ń ka what is physics sínú omi orí olúwa ló dàrú, what is chemistry ẹ bá ń ka mo fẹ́ fi ṣẹ́gun nírun èyí ò yà wèrè ọ̀sán gan o. Ṣùgbọ́n Kùránì kò sí ní tọ́ múnú Kùránì tọ́ ka tádùn àríwá tó bá ti nígbàgbọ́ nù rẹ̀. On 27 gbà tí Ramadan pé 27 òun la Kùránì sọ̀kalẹ̀. Subhanallah. Àwẹ̀ wá pọ̀ tọ́lọ́ ṣe ṣáájú gẹ́gẹ́ bí sọ fún àwọn Quran 2 verse 183 ya ayyuhal ladhina amanu kutiba alaykum siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ó dẹ̀ gbọ́ kí ló dé tá a fi ń gbàwẹ̀ gan. Ọ̀pọ̀ mọ̀ wípé àwẹ̀ ò lágbára tó rùn o ṣùgbọ́n àfọkànsí pé àwẹ̀ jù rùn lọ. Àwẹ̀ ò lágbára tó rùn torí Ànábì Muhammad sàràsàrà ṣàlàyé fún wa pé bá a bá kọ́kọ́ dé wájú Ọlọ́run ìta kọ́kọ́ tú wò nínú ẹrù rẹ̀ wọ́n yẹ sọ́láàt ó náà nírun. Kò sọ pé àwẹ̀ ni, kò sọ pé ájì ni, kò sọ pé sàká ni. Lẹ́yìn ìgbà tá a bá tún tá a bá bárùn àìsàn àmọ́ wò yókù. Ṣùgbọ́n tá a bá fi lè bárùn à ní wo nǹkan kan mìíràn. Ó dà kí ló dé tá a fi wá ń sọ́fọ̀ àwẹ̀ tá a fi ń pọ̀ kàkà àwẹ̀ tá a pọ̀ kàkà run. Reason ni pé ìta àwẹ̀ ò gbà ìrun gbà. Èèyàn lè ṣàbòsí tánìsìn kó lọ kírun kò ní kó má kírun. Kódà ẹni tẹ́ ń bá yín òdì ẹni tẹ́ ń bá jà ẹni jọ tò sẹ́gbẹ̀ẹ́ ara yín lórí ìrun kò sí ní tó kàn rún ẹ sáà ti kírun fọlọ́ ni àmọ́ àwẹ̀ nígbà lọ rẹ̀ ọ̀gùdọ̀ báyàn jánu àwẹ̀ kò ní gbà ọ̀fẹ́ pípa ńlá sàn ni ọ̀gùdọ̀ yóò di inú àwẹ̀ kò ní gbà ọ̀fẹ́ pípa ńlá sàn ni ọ̀gùdọ̀ ṣe sìnà nú àwẹ̀ kódà ọ̀gùdọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn nú àwẹ̀ ibi tó wá pọ̀ fún Ramadan dé tọ́lọ́run bá fi wá sọ pé kó bùnyàn ní owó kó iṣẹ́ dáadáa nínú àwẹ̀ kó iṣẹ́ olóore nínú àwẹ̀ ẹyọ kan rẹ̀ 70,000 lọ́lọ́ fi dá padà fún ọ. Ṣé púpọ̀ fún Ramadan gan ó dáa. Ramadan táwọn sọ yìí kí ló bàjẹ́. Ramadan táwọn sọ yìí bó la ṣe ríire gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tá a sì máa rí gbà tẹkútà bá ti ń ṣe rí báyìí náà la máa gbà ládàá rẹ̀. Àwọn ni ògùdọ̀ gba àwẹ̀ àwọn tó yẹ pé a kọ àwẹ̀ fún tẹkútà ọba ìgbà báyìí ọ̀dà ọ̀ràn àkànwá tó ọba gbà kò sẹ́sẹ̀ fún tó bá di next episode inshallah bí kúrọ́tàlá a máa kà fún wa ẹ mọ̀ ẹgbẹ́ láti lọ sínú YouTube wa Alfa Jeje Agba TV ẹ click subscribe kẹ́lẹ́ mọ́ tó bá àwọn wá sí wa tó tó kó pàdé Alfa Jeje Agba ló kọ́ mi o. Assalamu alaikum.